bá wà níbikíbi tá a bá ń láǹfààní láti gbọ́ mi a tún ti dé tá a ṣe ń dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá RMA bàbá Yorùbá lórúkọ tiwa olùkọ́ èdè Yorùbá. Lónìí mo tá a máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lónìí ni mo pè ní sílébù. Tá a bá ń sọ̀rọ̀ nípa sílébù, kí ni sílébù? Sílébù ni ìdá tàbí èdè tí ó kéré jùlọ tí a lè fi dá ohùn pè nínú èdè Yorùbá. Sílébù ṣe pàtàkì nínú èdè Yorùbá gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé àmì ohùn náà ṣe pàtàkì nínú èdè Yorùbá. A lè fi sílébù mọ ibi tí ó yẹ kí a fi àmì sí nínú àwọn ọ̀rọ̀ Yorùbá, torí wípé kí ni, tí a bá ti mọ iye sílébù a lè mọ iye àmì ohùn tó yẹ kó wà lórí ọ̀rọ̀ kan. Bá a bá mọ iye ọ̀rọ̀ tó wà nínú sílébù náà a lè mọ iye àmì ohùn tó yẹ kó wà lórí irú ọ̀rọ̀ náà. Tá a bá mọ iye àmì tó wà nínú ọ̀rọ̀ a mọ iye sílébù tó wà nínú ọ̀rọ̀. Bí àpẹẹrẹ pa ó ní ọ̀rọ̀ àkọ́kọ́ yìí, re làmì tó wà lórí rẹ̀ sílébù kan ni. Ra lílé náà dò làmì tó wà lórí rẹ̀ sílébù kan ni òun náà. Eléyìí tẹ̀ sílébù méjì ni. Eléyìí tẹ̀ òkò sílébù méjì ni òun náà. Òfófó sílébù mẹ́ta ni, torí pé tá a bá wò á rí pé sílébù mẹ́ta àmì ohùn mẹ́ta la kọ sórí. Ẹ jẹ́ ká yẹ̀ wò fó dò mí sílébù kan ní sílébù kan ní sílébù kan ní, ó jẹ́ sílébù mẹ́ta. Tí a bá wo eléyìí náà bẹ̀rẹ̀ ọ̀ gẹ̀ àti dẹ̀ sílébù mẹ́ta ni. Sílébù kan náà ni iye sílébù tó bá wà nínú ọ̀rọ̀ náà ni iye àmì ohùn tí yóò wà nínú ọ̀rọ̀. Àpẹẹrẹ ilé tẹ̀ àgbàlagbà àgbàlagbà sílébù mẹ́rin ni. Àtẹ́lẹwọ́ náà àtẹ́lẹwọ́ sílébù mẹ́rin ni. Tá a bá wo gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí a rí pé iye àmì ohùn tó wà nínú rẹ̀ náà ni iye sílébù tó wà níbẹ̀. Tó níbí báyìí láti dánu dúró lónìí, tó bá tún di ìgbà mìíràn a ó máa tẹ̀síwájú. Ó dàbọ̀. RMA Baba Yorùbá TV.